Wáàsí ni kó jẹ́ fẹ́ni tó lọ́gbọ́n, òwe lọ̀rọ̀ kó jẹ́ fẹ́ni tó ní làákàyè. Gbogbo ẹ̀dá tó bá ní àròjinlẹ̀ ó yẹ kó máa rántí Àzàráìlù ní gbogbo ìgbà àti lóòrèkóòrè. Mo dénú igbó, igbó pa lọ́lọ́. Mo dénú ọ̀dàn, ọ̀dàn mì tìtìtì. Mo dénú igbó, ìṣe ni gbogbo rẹ̀ pa lọ́lọ́. Mo ní kí ló ṣe gbó tí gbó fi pa lọ́lọ́? Wọ́n ní olú igbó ló fayé sílẹ̀. Ọ̀dà náà kí ló ṣọ̀dàn tí fi ń mì tìtìtì? Wọ́n ní olú ọ̀dàn òun ló fayé sílẹ̀. Ọ̀dà náà kí ló ṣe alagbalúgbó omi tó fi pa lọ́lọ́? Wọ́n ní ọ̀rọ̀ gidigba òun ló lọ lálẹ́ odò. Mo dé orílẹ̀-èdè Nàìjíríà, níṣe ni gbogbo rẹ̀ ń mì tìtìtì. Mo ní èyí ti jẹ́ kí ló ṣẹlẹ̀? Wọ́n ní akíkanjú ọkùnrin lọ. Wọ́n ní ọkùnrin ogun ló wọlé lọ. Wọ́n ní irin ńlá ṣubú kò lè dìde. Ẹ̀gbọ́n náà ṣe lóòótọ́ ní pé MURPHY AFOLABI kú? MURPHY AFOLABI ò kú. Ọkùnrin ogun lọ sinmi lọ́wọ́ Olódùmarè ni. Àwọn nǹkan díẹ̀ tẹ́ ẹ mọ̀ nípa gbajúgbajà òṣèré tíátà ni MURPHY AFOLABI náà ni mo kó wá orí ètò fún yín lọ́jọ́ tèní. Ẹ bá ń wá nǹkan fìdílé àbí kẹ́ fìdílé nǹkan kẹ́ wá fetí gbé ìyàwó ọ̀rọ̀. Mo kí yín ẹ káàbọ̀ padà sórí ìkànnì Ìrírí Ayé TV. Bóyá ìwọ ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́, orúkọ tèmi ò tí ì yí padà. Muhammadu Akowode Bakorede tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ SOMIDA, Sẹ́ríkì ọlọ́pọlọ nọ́mbà 1, máyégún gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀. Ìdárò ẹni re tó lọ ni mo wá ṣe lórí ètò lọ́jọ́ tèní. Mi ò wá láti wá dẹ́kun pa yín. Àlàyé ọ̀rọ̀ ohun tẹ́ ẹ mọ̀ nípa olóògbé ni mo mú wá orí ètò lọ́jọ́ tèní. Ẹ̀gbọ́n náà ta ni MURPHY AFOLABI? Ọmọ ìlú wo ni? Ibo ló ti bẹ̀rẹ̀ ìgbésí ayé rẹ̀? Kí ló sọ di ìlú mọ̀ọ́ká? Ta ló fàágùnkè lágbo eré tíátà? Àti ń pé irú ikú wo gan-an ló pa MURPHY AFOLABI? Gbogbo ẹ̀ ẹ gbọ́ làbárè lórí ètò yìí lọ́jọ́ tèní. Ẹ jẹ́ ń dókè lọ́hùn lọ́dọ̀ àwọn amójú ẹ̀rọ mi kí wọ́n bá mi gbé e sí i kí gbogbo èèyàn kí wọ́n lè mọ̀ nípa MURPHY AFOLABI tó dolóògbé. Ẹ̀yin amójú ẹ̀rọ mi, bíṣẹ́ ò bá pẹ́ ni ẹnìkan kì í pẹ́ṣẹ́. Ẹ bá ń jù sí i lókè lọ́hùn. Ẹ mọ̀ bá mi bọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ètò. A ní ìwòyí ìdún ta ọ̀ àjọjẹ. Wọ́n máa ké. Ìwòyí èṣí àjọdá mọ̀ràn. Ìgbà tó dáná ló wá dariwo, a ò rí mọ́. Bẹ́ẹ̀ ló ṣe máa rí fẹ́mi àti rẹ̀. Ikú pẹ̀yà gbé nílé aláró. Ikú pẹ̀yà àlùkò nílé olóṣùn. Ikú pẹ̀yẹ lékèlékè nílé ẹlẹ́fun. Ó mà ṣe o. Àní bí ẹni re bá lọ, wọn á ní ikú pa bírí, abírí kú. Ikú pa bìrì, abìrí rọ̀rùn. Ikú pa gọ̀ǹgọ̀, omi agọ̀gọ̀ dànù. Àṣé kò sẹ́ni tí kò lè pa láyé yìí. Ikú MURPHY AFOLABI àgbọ́jogbánù. Ikú MURPHY AFOLABI àgbọ́gbárímú. Ikú MURPHY AFOLABI àgbọ́tàkìtì. Ẹni tó yẹ kíkú má tí ì pa bí 100 ọdún síwájú, òun ló ti yára fi wá sílẹ̀ lọ báyìí. Ó mà ṣe o, ká tó rẹ́yẹ bí ọ̀kìn, ó dọ̀run alákejì. Kárìíra lọ́rùn ló jàjù, kò yẹ ká fàyè ṣàárí mọ́. Kárìíra lọ́rùn ló jàjù, kò yẹ ká fàyè ṣàárí mọ́. Àní ta ni MURPHY AFOLABI? Ẹ jẹ́ n kọ́kọ́ bẹ̀rẹ̀ níbẹ̀ náà. MURPHY AFOLABI jẹ́ ògbóǹtarìgì amúlùdùn fún gbogbo ọmọ káàrọ̀ òjíire. Àbí MURPHY AFOLABI ní ọjọ́ 5 oṣù 5 ọdún 1974 ní ìlú Òṣogbo nípínlẹ̀ Ọ̀ṣun ní orílẹ̀-èdè Nàìjíríà.
ìyẹn 5 mai 1974 ní èdè olóyìnbó faransé. Iṣẹ́ eré orí ìtàgé ni MURPHY AFOLABI yàn láàyò láti kékeré rẹ̀. Ilé ẹ̀kọ́ gbogbo nìṣe ṣe polytechnic lẹ́mọ́ ń pè ti ìlú Ìrè ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Òun ni MURPHY AFOLABI ti kọ́ ẹ̀kọ́ ìmọ̀ nípa eré tíátà tó sì kẹ́kọ̀ọ́ gboyè ní ọdún 2001. Ó ní àjèjì la jẹ́ láyé. Àjèjì la jẹ́ láyé. Bó ti wù káyé yìí ládùn tó, a ó padà lọ́jọ́ kan. Ilé ayé yìí àwa náà jà ní. Ọ̀pọ̀lọpọ̀ eré tíátà ni MURPHY AFOLABI ti kópa nínú rẹ̀ nígbà ayé rẹ̀. Torí láti kékeré rẹ̀ ni MURPHY AFOLABI ti bẹ̀rẹ̀ iṣẹ́ orí ìtàgé. Ó bẹ̀rẹ̀ sí ní fiṣẹ́ yìí jẹun ní ọdún 1998, ìyẹn 1998. Lábẹ́ àgbà ọ̀jẹ̀ òṣèré tíátà ní Fàsásí Ọlábánkẹ́wìn tí gbogbo èèyàn mọ̀ sí Dàgùnró. Àní nínú eré wo ni ìràwọ̀ MURPHY AFOLABI ti bẹ̀rẹ̀ sí ní tàn? Mò ń bọ̀ mi tí ì dé. Nítorí wípé bá a pẹ́ láyé bá ò pẹ́ o, ikú lópin ohun gbogbo. Bá a lówó láyé bá ò dẹ̀ ní o, ikú lópin ohun gbogbo. Bá a bímọ láyé bá ò dẹ̀ bí rárá, ikú lópin ohun gbogbo. Ènìyàn ronú ọ̀run ìsinmi o, ikú lópin ohun gbogbo. Àní ìràwọ̀ MURPHY AFOLABI bẹ̀rẹ̀ sí ní tàn lẹ́yìn tó kópa nínú eré tí wọ́n ń pè ní Ọmọrápálá. Ó ti yé ẹ̀yin tẹ́ wò nígbà náà lọ́hùn. Ìyàtọ̀ sí pé MURPHY AFOLABI jẹ́ òṣèré, ó tún jẹ́ olùkọ̀tàn. Àìmọye ìtàn lóríṣiríṣi ni MURPHY AFOLABI bàbá Mọ́yọ̀sọ́rẹ́ ti kọ nígbà ayé rẹ̀. Ìràwọ̀ MURPHY AFOLABI bàbá òkìkí tàn lágbo eré tíátà Yorùbá nílẹ̀ Nàìjíríà títí fi dé òkè òkun. Eré tí MURPHY AFOLABI kọ́kọ́ yọ jáde látọwọ́ ara rẹ̀ ni wọ́n ń pè ní Ifá Olókun. Ó ti yé ẹ̀yin tẹ́ wò nígbà náà lọ́hùn. Àbí MURPHY AFOLABI bàbá Fẹ́tíà Mọ́yọ̀sọ́rẹ́ ní ọjọ́ 5 oṣù 5 ọdún 1974 ní ìlú Òṣogbo, ìpínlẹ̀ Ọ̀ṣun ní orílẹ̀-èdè Nàìjíríà. Akọni ọkùnrin yìí ṣe ọjọ́bí rẹ̀ ní ọjọ́ 5 oṣù 5 ọdún 2023 tá a wà nínú rẹ̀ yìí. Ní ọjọ́ ayẹyẹ ọjọ́bí rẹ̀ yìí, lára ohun tí MURPHY AFOLABI kọ sórí ìkànnì ayélujára rẹ̀ ní ọjọ́ tó ṣọjọ́bí yìí, ẹ jẹ́ n kà á fẹ̀yìn aráalé, ẹ má bá mi bọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ètò. A ní ìwòyí ìdún ta ò àjọjẹ. Wọ́n máa ké. Ìwòyí èṣí àjọdá mọ̀ràn. Ìgbà tó dáná ló wá dáríwọ́, a ò rí mọ́. Bẹ́ẹ̀ ló ṣe máa rí fẹ́mi àti rẹ̀. Àní ní ọjọ́ 5 oṣù 5 ọdún tá a wà nínú rẹ̀ yìí tí MURPHY AFOLABI ṣe ọjọ́bí rẹ̀, ó kọ sórí ìkànnì ayélujára rẹ̀ yìí pé sí ìwọ Ọlọ́run mi, ní ọjọ́ ìní tó jẹ́ àyájọ́ ọjọ́bí mi yìí, mo béèrè fún ìbùkún rẹ̀ àti oore ọ̀fẹ́ rẹ̀. Mo gbàdúrà fún okun àti ìgboyà láti tẹ̀síwájú nínú sísìn rẹ̀ pẹ̀lú òtítọ́. Ọlọ́run alágbára, mo wá sọ́dọ̀ rẹ lọ́jọ́ àyájọ́ ọjọ́bí mi yìí, mo sì béèrè fún ojú rere rẹ̀. Mo gbàdúrà pé kí o kún mi pẹ̀lú ọgbọ́n àti ìmọ̀ láti lè ṣe ìfẹ́ rẹ̀, kí n sì lè gbé ayé òdodo. Mo kíra mi kú ayẹyẹ ọjọ́bí èní. Kábíyèsí Ọlọ́run, ohun tí MURPHY AFOLABI kọ sórí ìkànnì ayélujára rẹ̀ rèé ní ọjọ́ 5
oṣù karùn-ún ọdún tá a wà nínú rẹ̀ yìí láì mọ̀ yìí pé ọjọ́ bí ìkẹyìn tòun lòun ń ṣe yìí tí MURPHY Afọlábí sì ń sọ sọ́kàn yìí pé ìwòye ọdún tí ń bọ̀ òun ó máa ṣe àjọyọ̀ 50 ọdún tòun lókè yẹ̀pẹ̀ láì mọ̀ yìí pé ọjọ́ bí ìkẹyìn tòun lòun ń ṣe yìí. Ká tó rẹyẹ bí ọ̀kìn ó dọ̀run alákejì. MURPHY Afọlábí kú ní ọjọ́ 14 oṣù karùn-ún ọdún 2023 ìyẹn 14 Mai 2023 ní èdè olóyìnbó Faransé lẹ́ni ọdún mọ́kàndínláàádọ́ta ìyẹn 49 years 49 ans ní èdè Faransé. Ká tó rẹyẹ bí ọ̀kìn ó dọ̀run alákejì. Ẹ wá gbọ́ irú ikú wo gan ló pa MURPHY Afọlábí bàbá òkìkí ọlá. Mò ń bọ̀ mi tí ì dé. Ọkọ̀ èrò láyé àwa ẹ̀dá bí adarí ọkọ̀ lórí wa rí ẹlẹ́dàá ènìyàn ló jẹ́ di ọ̀nà ọkọ̀ ìgbésí ayé wa gẹ́gẹ́ bí ọkọ̀ tó ń rájò. Ǹjẹ́ ẹ ti rárìnrìn àjò tí ó sọ pé òun ò tún relé mọ́? Bọ́kọ̀ ẹ̀dá rokun rọ̀ṣà èbúté ni ó ti lọ rèé jàbọ̀. Ọ̀nà Àbújá ta ó gbàbọ̀ àsìkò tí kò wá yóò relé. Irú ọkọ̀ ta ó wọ̀ la ò mọ̀. Ilé ayé yìí àwa àna jà ní. Mo kí yín ẹ káàbọ̀ padà lẹ́ẹ̀kan sí i lórí ìkànnì Ìrírí Ayé TV. Àní ìròyìn tó gbayé kan ní pé MURPHY Afọlábí yọ̀ ṣubú nílé ìwẹ̀ ni. Wọ́n ní bó ṣe fẹ́ lọ wẹ̀ lẹ́sẹ̀ rẹ̀ yọ̀ gẹ̀rẹ̀ tó sì forí la ògiri. Bí wọ́n ṣe gbé e dìgbàdìgbà délé ìwòsàn, gbogbo ìgbìyànjú àwọn dókítà láti dóòlà ẹ̀mí rẹ̀ ló já sí pàbó. Ọkùnrin rọ̀bọ̀tọ̀ juwọ́ fáyé kó dìgbà ó ṣe. Ọlọ́run o, èyí ti jẹ́ tígi gbígbẹ ń bẹ nínú igbó tó wá já sí ń pé igi tútù ní ń wó lulẹ̀ tewétewé. Báwa dáwọ́ rẹ̀ dúró, a ò fẹ́rú eléyìí mọ́ lágbo amúlùúdùn. Ìjọba ọ̀run kù dẹ̀dẹ̀ aráyé ẹ yí padà onídàájọ́ ayé ń bọ̀ tí yóò béèrè lọ́wọ́ rẹ̀ onídàájọ́ ayé ń bọ̀ tí yóò béèrè lọ́wọ́ mi pé báwo la ṣe lò ó ìgbésí ayé wa. Torí náà ronú rẹ̀ wò arákùnrin ronú rẹ̀ wò arábìnrin ronú rẹ̀ wò kéṣù máa fi ọ́ ṣe yẹ̀yẹ́. Ronú rẹ̀ wò arákùnrin ronú rẹ̀ wò arábìnrin ronú rẹ̀ wò kéṣù máa fi ọ́ ṣe èrè jẹ. Ẹ̀yin aráalé tẹ́ wà létí ìgbọ́, òkú ni gbogbo wa, òkú ní sunkún òkú, òkú ní ṣèdárò òkú. Ilé ayé ilé asán, kò sí ohun tá a mú wáyé, kò sí ohun tá a mú rọ̀rùn. Ẹ jẹ́ ká gbáyé ṣe rere. MURPHY Afọlábí bàbá òkìkí ọlá ó ṣèwọ̀n tó lè ṣe nílé ayé kí ikú tó ṣí i lọ́wọ́ iṣẹ́. Òun gan ò sì mọ̀ wípé yóò ya ní kíákíá báyìí. Tí MURPHY Afọlábí bá mọ̀ wípé ikú yóò ya ní kíákíá báyìí ni, ìbá tún ti múra síṣẹ́ rere jù báyìí lọ. Èmi àti ẹ tá a kò láyé tá a kò láàyè, ẹ má jẹ́ àgbàgbé. A lè sọ yín pé kó lọ pẹ́ kó lọ yá, a sì lè sọ yín pé kó lọ yá kó tún lọ pẹ́. Ẹ jẹ́ ká mọ hùwà bí ẹni tí ó kú lẹ́yìn ìṣẹ́jú kan. MURPHY Afọlábí bàbá Ọlámilékan, bàbá Fatia Mọ́yọ̀sọ́rẹ̀, bàbá òkìkí ọlá, ọmọ Òṣogbo òròkì, àsálà olúwo àṣàpè ọlà, afẹ́ ọ̀ ṣùgbọ́n ọba mi elédùn afẹ́ jù wá lọ. Sùn re bó o bá dọ̀run o, bó o bá délé kó o kílé, bó o bá dọ́nà kó o kọ́nà. Má jọkùn má jẹ kòló, ohun tán bá ń jẹ lájùlé ọ̀run ni kó o bá wọn jẹ o. Gbogbo àwa pèdèpèdè, gbogbo ẹgbẹ́ onítíátà,
gbogbo ẹgbẹ́ akéwì gbogbo àwọn ẹgbẹ́ olùkọ̀tàn ló ń ṣèdárò lẹ́yìn rẹ o. ó dìgbére ó dàrínà kò ìpàdé dojú àlà. kárìíra lọ́rùn ló jà jù kò yẹ ká fàyè ṣàárí mọ́. kárìíra lọ́rùn ló jà jù kò yẹ ká fàyè ṣàárí mọ́. mo kí yín ẹ káàbọ̀ padà lẹ́ẹ̀kan sí i lórí ìkànnì Ìrírí Ayé TV. àlàyé níwọ̀nba ṣókí náà lẹ́tí gbọ́ nípa olóògbé MURPHY AFOLABI. ká tó rẹyẹ bí ọ̀kìn ó dọ̀run alákejì ó di béèyàn bá ń jọyàn. akíkanjú ọkùnrin ni MURPHY AFOLABI kì í fi iṣẹ́ rẹ̀ ṣeré rárá pàápàá jùlọ nínú eré sinimá. mo fẹ́ lè sọ pé kò sírúfẹ́ eré náà tẹ́ ẹ fẹ́ kí MURPHY AFOLABI ṣe nínú eré sinimá tí kò ní lè ṣe. bó jẹ́ babaláwo ni rẹ́gí ló ṣe lára rẹ̀. bẹ́ẹ̀ fẹ́ kó ṣe ọba nínú eré sinimá rẹ́gí náà ló ṣe lára rẹ̀. bẹ́ẹ̀ fẹ́ kó ṣe adigunjalè nínú sinimá tó bá ṣe báyìí àwòtúwò ní fáwọn aráalé. bó bá ṣe ọmọ yahoo náà lẹ́fẹ́ kó ṣe nínú eré sinimá àní àwòtúwò náà ní fáwọn aráalé. mélòó la fẹ́ kà nínú Ìyìn Adípèlé àìmọye eré sinimá tí MURPHY AFOLABI ti kópa nínú rẹ̀ tó ṣe ń pé gbogbo ìgbà tá a bá ń wò báyìí àwọn ẹ̀kọ́ ọlọ́kan-ò-jọ̀kan náà là ń bá pàdé nínú rẹ̀. kòkòrò wá jẹ́ ká gbádùn obì tó gbó. ikú ò jẹ́ ká gbádùn ẹ̀bùn bàǹtàbàǹtà tí Elédùà fi ta MURPHY AFOLABI lọ́rẹ. ikú dá ẹ̀mí rẹ̀ légbodò. erin ṣubú erin ò lè dìde. mo ń wo MURPHY AFOLABI lórí ìdùbúlẹ̀. ó kú ni àbóṣò ni yóò jí ni àbí kò lè jí ni. níṣe ni gbogbo rẹ̀ ń dàbí sinimá lójú àwọn ènìyàn. àfi bí ń pé MURPHY AFOLABI ń ṣeré sinimá lọ́wọ́ ni. ọkùnrin rọ̀bọ̀tọ̀ wà lórí ìdùbúlẹ̀. apá ò ṣeé gbé mọ́ ẹsẹ̀ ò ṣeé gbé mọ́. kábíyèsí ọlọ́run. iná dilẹ̀ lẹ́yìn aṣoṣùjẹ. àkùkọ ìkẹyìn kọ lẹ́yìn ọmọkùnrin. mo wá ń gbà ládùúrà fún ẹ̀yin pé gbogbo ẹ̀ṣẹ̀ tó mọ̀ọ́mọ̀ ṣe ọba mi Elédùà kó forí ẹ̀ jì ẹ́. èyí tó mọ̀ọ́mọ̀ ṣe ọba mi Elédùà kó forí ẹ̀ jì ẹ́. ẹ̀ṣẹ̀ tí wọ́n dá sí ẹ lọ́rùn àti èyí tó dá síyàn lọ́rùn ọba mi Elédùà kó forí ẹ̀ jì ẹ́. bó o bá délé kó o kílé bó o bá dọ́nà kó o kọ́nà mọ́jọkùn mọ́jẹkùlù ohun tó bá ń jẹ lájùlé ọ̀run ni kó o bá wọn jẹ o. ó dìgbére ó dàrínà kò ìpàdé dojú àlà. ẹ̀yin ará létẹ́ wà létí gbọ́ mo kí yín lẹ́ẹ̀kan sí ẹ kú kalẹ̀. ọlọ́run yóò jẹ́ kí ọdún jìnnà síra wọn. àwa náà ní fọjọ́ ọlọ́jọ́ lọ àní rìn jọ́ tẹ́bi ń pọ̀nà a sì ní sínlé ń jọ́ tẹ́bi ń palẹ̀. ẹ bá ń ṣàmì àdúrà. ẹ wò ó mímọ fẹlẹ́ ìṣe lọ́lọ́jọ́ tèní mi ò ní lọ̀lọ́ ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi bẹ́ẹ̀ náà lèmi náà ò ní lọ̀lọ́ kọ̀ǹkọ̀ tó lọ tí ò dé sàlẹ̀ odò. èmi nímọ̀ wá ẹ̀yin nímọ̀ bá ọ̀bẹ níbẹ̀ ṣọ́ àtẹlẹsẹ̀ á sì bẹ̀nà wò ẹni tó bá ní mọ́bọ̀ òun lèmi ò ní débà o. Muhammadu Akówódébọ̀ Akóredé tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ SOMIDA Sẹ́ríkì ọlọ́pọlọ number 1 máyégún gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀. mo ń dágbére lórí ètò kì í ṣe tikú kì í ṣe tarùn. ìpàdé mi àti ó tún di ní kòpẹ́kòpẹ́ lórí àkọ́tún ètò títí ìgbà tá a tún máa pàdé. mi ò fi yín sínú ìbànújẹ́ o mi ò ní dé bá yín nínú ìbànújẹ́. ó dàbọ̀.